Tinubu ṣèpàdé pẹ̀lú àwọn elétò ààbò ilé wa. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni ààrẹ Bọ́lá Tinubu ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ètò ààbò gbogbo nílẹ̀ wa fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Lára àwọn tó wà níbi ìpàdé ọ̀hún ni olórí àwọn ọmọ ológun pátápátá nílẹ̀ wa Lucky Aabo, olórí àwọn sójà Lieutenant General Farouk Yahya, olórí iléeṣẹ́ àwọn ọmọ ojú omi Vice Marshal Awal Gambo, olórí iléeṣẹ́ òfurufú Air Marshal Isaac Amao, àwọn yòókù ní ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ilẹ̀ wa Usman Alekali Baba, olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń rí sọ́rọ̀ abẹ́lé Yusuf Bichi àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ òkèrè Nigeria Intelligence Agency Ahmed Rufai Abubakar. Àwọn tó mọ bó ṣe ń lọ sọ pé láti fún okùn ètò ààbò dandan láti ìbẹ̀rẹ̀ ìjọba rẹ̀ ló fa ìpàdé àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò náà. Ọ̀rẹ́olúwa Adédèjì ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.